tẹ́ ẹ̀ bá gbàgbé lóhun tó kọjá ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹwàá ọdún 2024 afọnrere wípé ní àdúgbò olùwátẹ̀dó lógèrè ká tó dé ìpẹ́rù bí àwọn ṣe ń pani yìí wọ́n dá alàgbà kan lọ́nà tó kọ rẹ̀ ń jẹ́ olúṣọlá adétayọ̀ tó ń pè ní àwùwà wọ́n gbọ̀kadà lọ́wọ́ rẹ̀ wọ́n gba fóònù wọn gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n sì lù pa síbẹ̀ níbi ọ̀sẹ̀ kan síra wọn láì tí ń ṣẹlẹ̀ tán wọ́n tún lọ àdúgbò kan tí wọ́n pè ní ìgbẹ́pa létí ṣàgámù ìgbẹ́pa lọ́nà ìrúrù wẹ̀lẹ̀pẹ̀ pipeline kìnnìkan kankan wọ́n tún mú ọ̀gbẹ́ni kan bẹ̀ náà tó kọ rẹ̀ ń jẹ́ saheed awolesi star lọ́mọ wọ́n tún pààyàn náà ń fọ̀ náà fọ́nṣu àtogúnlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n ti pa bẹ́ẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ni àjáde kan tó ń jáde tẹ́lẹ̀ kan kọ wípé èèyàn òun kan pásítọ̀ tó lọ ṣàdúrà lórí òkè ó ń bọ̀ ní ọwọ́ àárọ̀ kùtùkùtù ó débi bíríìjì yìí kan náà bíríìjì interchange yìí kan náà kóun gùnkè sókè bíríìjì òun kóun gbọ́ mọ́tò Abẹ́òkúta ibẹ̀ ni wọ́n dá lọ́nà sí lílù ṣíṣá rírẹ́ gbogbo rẹ̀ alàgbà tó fi délé ìwòsàn náà ló jáde láyé mo rò pé òun ni ìṣẹ̀lẹ̀ tí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Ọlárìnwájú Ògúnlọ́wọ̀ PAG náà ni wọ́n gbọ́ gbẹ̀yìn pé agbọ́dọ̀ dẹ́ràn ìṣẹ̀lẹ̀ yìí ayé tí ń lébọ̀ lógèrè nípẹ̀rù Interchange Ṣàgámù àti gbogbo àwọn agbègbè yìí ayé tí ń lébọ̀ ọjọ́ pẹ́ kó tó di pé ọ̀gá ọlọ́pàá wọn ní pé láyé àwọn ò ní gbà títà rírà lẹ́gbẹ̀ẹ́ títì à ń tò gógóró à ń ta gbá à ń ta owó jágbẹ́jàgbá gbogbo rẹ̀ pátápátá ni wọ́n ti pé láyé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ ní Interchange fọ́nrátẹ̀ wò táwọn bí wọ́n ti palẹ̀ gbogbo àwọn tí ń tà tí wọ́n rà àti gbogbo àwọn ibi tí káwọn kọ̀rọ̀rọ̀ sí ẹ̀dá tí a máa ń sapamọ́ sí ní Lagos Ìbàdàn àbí Benin expressway pàápàá ní under bridge Interchange bí wọ́n ti palẹ̀ gbogbo wọn mánu a gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ bẹ́yìn náà bá sì kófìrí pẹ́ nìkan tún wá ń gbégbá kinní kan àbẹ́ kófìrí pé àwọn kan ń wọlé wọ́n jáde ń koro woro kan àbí kinní kankan náà ẹ̀mọ́jà fìra ẹ̀fẹ̀ táwọn ọlọ́pàá létí torí pé ní táwọn ọlọ́pàá máa ń kọ̀ǹplé gbogbo ìgbà náà ni pé ńgbà ṣẹlẹ̀ báyìí bá ń ṣẹlẹ̀ talẹ̀ wí fún òótọ́ sì ni a máa ń sọ ọ́ ń gbogbo ìgbà la máa ń dára lẹ́kọ̀ọ́ gbogbo ìgbà la máa ń sọ ọ́ wípé bẹ́ẹ̀ bá ń rí nǹkan ẹ̀wé nǹkan àwọn Adigunjale wọ́n dá mi lọ́nà àwọn kinní kan àwọn ọlọ́gbà wọ́n gba nǹkan lọ́wọ́ mi ibi tó yẹ ká rìpọ́ọ̀tù sí ibi tó yẹ ká fẹjọ́sùn sí àárín fẹjọ́sùn bẹ́ẹ̀ ẹ̀dàpọ̀ ẹ̀dàbọ̀ wọ́n ní gbàgbígbàmí náà ni èèyàn máa ń gbà èèyàn kan yìí gba jẹ́bi mo jókòó ẹ bá ti rí nǹkan ẹ mọ̀ wí nǹkan kí àwọn ìjọba lè mọ̀ wípé ìbáyìí ló ń ṣẹlẹ̀ sí wa báàbá wí báwo ni wọ́n sì gbà wá báwo ni wọ́n ti mọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn bàbá dáadáa CP Ọlárìnwájú Ògúnlọ́wọ̀ PhD àwọn Murphy Salami ọ̀gá SWAT àti gbogbo àwọn OC àti kidnapping OC àti robbery OC àti cousin OC àti kíní kankan àkí gbogbo yín o ẹ ṣe nǹkan yóò ní bàjẹ́ ní pàtàkì lọ CSP Ọmọlọ́lá Odùtọ́lá tí wọ́n jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àkí ẹ̀yìn náà ANIPRPSC àkíyín dáadáa ẹ kú fọmọnìyàn ṣe ẹ ṣé o. Yes. This is community service on the express road by the ACP Akinjide side. And along Interchange, we are doing it community service now. Interchange. Yes, the community service is being effective by the area commander Shagam, ACP Akinjide Alabi, PSC. Interchange. Yes, the community service is being effective
by the area commander Shagam, ACP Akinjide Alabi, PSC. What do you think? Service rendered by personnel of the state police command, trying to ensure that the safety in this area. Shagamu to so far, so good. We have successfully dislodged all the commercial vehicles on this bridge. Their makeshift park has been demolished. The other will do what Shagamu wants to see. The only appeal that the Commissioner of Police can make to the governor is to ensure that there's a bit of palliative on this road. Once there's palliative, it will prevent the slowdown of vehicle. Once this palliative can be done, this is the reason why the whole of this traffic, the traffic is usually headed by the activities of this commercial vehicle. But now, since we have gotten rid of the transport, the union, I think the traffic, the slowdown is caused by this damage of this road. Otherwise, there is no other complaint. Under the bridge at Interchange, ongoing. To prevent any incessant attack on innocent passengers, citizens who may be dropping and lighting under the bridge. This is the brainchild of the Commissioner of Police, who was here yesterday and did area surveillance of this place, and came up with the decision that in order to keep this place safe, there should be no buying and selling of all illicit drugs, alcohol, or any shady activity in that area. Even those in that open field will be evicted finally.